ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára kẹrìnlélógún. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn lóníròyìn o. Ìròyìn náà rèé o. Gólí ikọ̀ Eagles Nàìjíríà Christian Obi jáde láyé o nínú ìjàmbá ọkọ̀. Kí ló fa ìjà láàrin Nàìjíríà àti South Africa tí wọ́n fi ń pe ọkọ̀ láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè mìíràn? Mínísítà tó gbéná wojú ààrẹ Eritrea kú sẹ́wọ̀n. Olùwọ́de EndSARS 6 gba ìtúsílẹ̀ lẹ́yìn ọdún 4 tí wọ́n lò ní àtìmọ́lé. Àwọn onímọ̀ tọ́ka àwọn ìpèníjà tó wà lọ́nà fún kékeré ẹkùn adájọ́ àgbà tuntun ti Nàìjíríà. Arákùnrin kan sọ̀rọ̀ o. Ó ní gbogbo mọ̀lẹ́bí òun ni wọ́n pa o, tó fi mọ́ àwọn ọmọ ìyàwó òun 4. Kamala Harris sọ̀rọ̀ níbi ìpàdé ẹgbẹ́ People Democratic Party tó wáyé. Ọmọ mi ṣètò láti lọ kàwé sí ní ìlú òkè òkun nígbà tí wọ́n ṣekú pa o. Bàbá ọmọ tí wọ́n pa sí ẹ̀gbẹ́ títì ní ìpínlẹ̀ Delta sọ̀rọ̀ lórí ìṣẹ́ àti òṣì tó ń lọ nílùú. Àwọn ẹbí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní lo èédú láti máa fi dáná nínú ilé wọn, tí wọ́n sì ń fi ìgbá se ọbẹ̀ tí wọ́n jẹ. Lórí àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ìlera tí wọ́n jí gbé, a kò san owó kankan tí wọ́n fi dá wọn sí. FPRO sọ̀rọ̀ tó kì í dùn kó pọ̀. Ànírín jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí alára kẹrìnlélógún. Orúkọ mi ò yí padà o. Abímbọ́lá Olúwatósìn. Ire o. Ìkànnì Jígí alára kẹrìnlélógún, bàbá gbogbo.